àwọn èèyàn yìí bí ẹ ti ṣe ń ṣe pé èmi ti ṣe kàn ẹ dákun gbogbo ìsà tí ń bá ń bẹ láàfin àti bàbá wa ti mi gbogbo ìsà tí ń bá ń bẹ láàfin ẹ̀yìn kí ni ń bẹ láàfin Ògún wà bẹ Olúkòso wà bẹ Ọ̀ṣun wà bẹ gbogbo ìtòlè Fàdí ọmọ mọ́sílẹ̀ àti olùkọ́ mi tí ìbá ṣiṣẹ́ fún àwọn PDP ẹ dákun ọmọ yìí bẹ ní gbogbo wọn ìparọ́ wọ́n sì kọ̀yàn jẹ wọ́n bí a bá sì pé wọ́n kọ́kọ́ béèrè wọ́n kọ́kọ́ yẹ̀yẹ̀wò pé sí àríkẹ́sí àwọn èyí lẹ́bi àbí sọ́sẹ̀ dáadáa fún wọn ni àbọ̀sẹ̀ wọn ni òṣìṣẹ́ dédé jíjẹ̀bi kò sí ti kálukú wọn ò ti rán tán òṣìṣẹ́ dédé jíjẹ̀bi àárín ibi tí wọ́n wà yẹn àjọṣiṣẹ́ rẹ̀ ni àárín ibi tí wọ́n wà yẹn àjọṣiṣẹ́ rẹ̀ ni àárín ibi tí wọ́n wà yẹn àjọṣiṣẹ́ rẹ̀ ni kí wọ́n rán ẹgbọ́dúgbò jáde ẹgbẹ́dàkàyé jáde gbogbo nǹkan ní kẹ́lẹ́ gbé jáde tí ìṣẹ̀tì ìròyìn ẹ̀jẹ̀ tí mo ṣe dáadáa pẹ̀lú yín ẹ̀yin onílẹ̀ yẹ̀mí wò ẹ̀yin òkú àwọn bẹ́ẹ̀ ọmọ Adélékè tó ti sípò padà ọmọ Adélékè tó sípò padà ó yá yẹ̀mí wò tí mo bá ṣe dáadáa fáwọn èèyàn yín gbogbo tí ẹ bá rán sí mi kó máa jẹ́ tí ẹ bá ṣe dáadáa àti tí ọ rántí wí àti tí mo máa rántí wí kó jẹ́ ti tèmi kí wọ́n má tàbá mi tí ẹ bá tàbá mi mo fẹ́ jáde náà báyìí tí ẹ bá tàbá mi tí mo bá gbiná tí mo bá lana tí mo gbiná máa lè ní mi ṣebí bàbá wa Àtàọ́jà mo fún ọ ní Mẹ́kà wọ́n fún àkọ́bí ẹnu ọkọ ọmọ wọn àkọ́bí ọmọ wọn ọkọ ọmọ wọn mo fún ọ ní Mẹ́kà bàbá wa sọ pé kí wọ́n ṣe kéde ṣé ìkọ́lé sí Òṣogbo ni ilé bẹ́ẹ̀ ni mo kọ́ sọ́sọ́gbò àjọṣe Òṣogbo ni bàbá wa Àtàọ́jà ẹ̀wọ́n sọ pé kí wọ́n ṣe kéde sí mi ẹ̀ sọ pé kí wọ́n ṣe kéde sí mi ẹ̀ sọ pé kí wọ́n ṣe kéde bàbá wa Àtàọ́jà lẹ́yìn náà bí gbogbo lọ́wọ́lọ́wọ́ sọ ẹ bá bẹ bàbá sọ ìgbẹ́ ní kí wọ́n tí a bá ti rí mọ́tò tèmi etí mi ti kú ní gbòòrò bàbá wa Alhaji Ahmed Bọ́lá Tinubu ọmọ lọ́rọ̀ rẹ ẹ bá wọ́ọ̀nù bàbá o mo ṣe dáadáa fún bàbá wa Àtàọ́jà o mo ṣe dáadáa fún wọn sọ pé ibi tí a bá ti rí mọ́tò tèmi gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá mi wọ́ọ̀nù bàbá wa Àtàọ́jà o mo fún ọmọ wọn ní Mẹ́kà ọmọ wọn àkọ́bí ọmọ wọn tó wà ní Ìkìrun ọmọ Ìkìrun tó fẹ́ àkọ́bí wọn àyàfà mo fún wọn ní Mẹ́kà o ṣe tí bàbá mi sọ fún mi nù èmi ò kíá o ìkíá bàbá ẹni gbogbo tẹ́ ń pè tí ń dá iná láàfin tí mo bá jẹ̀bi àwọn ọmọ Adélékè yóò rí ẹ̀kọ́ mi tí n bá ti jẹ̀bi wọn wà lẹ́yìn èrò àsìkò lè rìn mí mo sọ ọdún sí èyí fún wọn gbogbo wọn gba màálù wọn gba gbogbo nǹkan ẹ wá tó wá ní kí wọn máa dẹ́kẹ̀ mí èmi ká amúrẹ́dì Wàsíù Olúwayé ọmọ Àràjìjì ó wà ń bẹ̀ ọmọ bàbá ajé ìgbé ó wà ń bẹ̀ Nùrìdíìnì Dáńsìn àti Èyélúà gbogbo wọn wà ń bẹ̀ àyùmọ̀ bàbá wa Alhaji Ahmed Tinubu ọmọ lọ́dọọdẹ Àkànbí tí ìkẹ́kẹ́ bá ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ yóò bá sọ̀sẹ̀lú èèyàn fàbí ìkàlẹ̀ ẹlẹ̀ ni ibi tí ó bá já sí àyàtìrì náà ìrọ́bì ní alamina àlọ́kì anybody ìgbà tí èmi ṣe ti tàwọn PDP wọn àwọn APC wọn ò pa mí bàbá àbẹ̀ Alhaji Gbóyègbóyè tọ́lá kò wọ́n ṣe mí ní nǹkankan ni mo fi rí sẹ́sẹ̀ fún wọn báyìí àwọn wá wọn dẹdẹ kú mi káàkiri èmi ó jáde fún un Nùrùdíìnì Oyèbámijí báyìí tí jáde fún un pẹ̀lú ọ̀gọ̀rọ̀ èèyàn ẹni tí mo fẹ́ràn ní ẹni bí ọkàn mi ò ní Nùrùdíìnì Oyèbámijí o ẹni tí mo fẹ́ràn ní Nùrùdíìnì Oyèbámijí o ẹni tí mo gbọ́ àgbáńlá ayé ìpínlẹ̀ Ọ̀ṣun tí mo fẹ́ràn ní Nùrùdíìnì Oyèbámijí ó ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tó tẹ̀bù fún ìwọ̀n ìrètí ọwọ́ wọn o ìrètí ọwọ́ wọn náà ni mo ní kí n fi ẹjọ́ wọn sí gbogbo àgbáńlá ayé àti bàbá mi Alhaji Isiaka Gbóyègbóyè Tọ́lá yìí ń fi ẹjọ́ gbogbo wọn sùn wọ́n ní káwọn bá ní tirẹ́là mi àwọn kìíní mi àwọn ọ̀sẹ̀ kìíní kan màá wá jáde lẹ́nu tó bẹ́tẹ̀ fún Nùrùdíìnì Oyèbámijí gbogbo wọn bá ní o Wàsíù Olúwayé wà bẹ́ẹ̀ ọmọ bàbá ajé ìgbé wà bẹ́ẹ̀ ọmọ Ìkìrun wọn wà bẹ́ẹ̀ Dáńsìn wọn wà bẹ́ẹ̀ gómìnà lọ́sùn àti èyí wọn wà bẹ́ẹ̀ ètò ayé yóò ní dáa tí ò ní bàjẹ́ o ọ̀sán àjẹmọ́ ti ṣe jẹ́ o kò jù báyẹn lọ tí mo ní kí n sọ fún gbogbo ìjọ